Akí ògbé tó wà kára ilé lóko lẹ́yìn òde àti ní gbogbo ibi tí atẹ́gùn ìkànnì yìí fẹ́ dé. Lónìí a ti wà lọ́dọ̀ ọ̀kan gbòógì nínú àwọn ọmọ àti aṣáájú ilẹ̀ Oòduà. Tá a bá sọ pé lára àwọn tó ń jà fún ìdáǹdè, òmìnira, ìtúsílẹ̀, ìṣọ̀kan, ìdàgbàsókè, ìlọsíwájú àti ìgbélárugẹ ọmọ kóòtù òjíire, ọ̀kan gbòógì nínú wọn ni Àrẹ̀mọ Abdulateef Adékúnlé Adégoroyè tí wọ́n jẹ́ ààrẹ ẹgbẹ́ ìṣọ̀kan ọmọ Yorùbá nílẹ̀ yìí àti ní òkè òkun, tàbí ká sọ pé kárí ayé. Bàbá, ẹ kú kalẹ̀. Ẹ ṣé olóòtú, ẹ káàbọ̀ sí agboolé Ààrẹ Ìṣọ̀kan Yorùbá. Mo kí ẹ kú rìn. Ẹ ṣé. A ní dènà pẹnu nítorí pé tí wọ́n bá sọ pé ìṣọ̀kan Yorùbá, orúkọ ẹgbẹ́ yín ó ti kọ́kọ́ sọ fún wa pé nǹkan tí ẹ̀ ń ṣe níbẹ̀ ni. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn láti gbọ̀pọ̀ yẹn lọ́fà láti gbọ́ mu ta. Màá fẹ́ kẹ́ ẹ sọ fún gbogbo ayé, ìṣọ̀kan Yorùbá kí lẹ gbàlérò tẹ́ fi dálẹ̀, kí ló dúró lé lórí, kí ni èròǹgbà yín, kí ni àfojúsùn yín? Ẹ ṣé olóòtú, lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Omooba tí gbogbo èèyàn mọ̀ pé ní ta bá pè ní Àrẹ̀mọ, ó jẹ́ ọmọ ọba tó jẹ́ àkọ́bí. Orúkọ mi ni Àrẹ̀mọ Lateef Adékúnlé Adégoroyè, ọmọ kábíyèsí Aro Alákétu Aládéfẹ́ àná tí mo jẹ́ àkọ́bí ọmọ. Èròǹgbà wa ta fi dá ìṣọ̀kan Yorùbá sílẹ̀ ni wípé a rí i pé àwọn onírúurú ẹgbẹ́ ló ti wà. Kí n mú báyìí, èmi ò bá wọn ṣe ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà, ṣùgbọ́n mo ń gbọ́ nípa ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà nígbà tí mo ń dàgbà bọ̀. Mo lè rí wípé ìgbọ́ tí mo ń gbọ́, ìgbọ́ àlàáfíà ni. Kódà kí n tó ṣẹ̀ṣẹ̀ dá àwọn bàbá wa kan tán wà nínú ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà mọ̀ lẹ́nu lọ́ọ́lọ́ yìí ni. Torí pé wọ́n ṣe ẹgbẹ́ yẹn níṣe pé ẹgbẹ́ Àkọ̀yà Yorùbá tí àwọn tó wà ń bẹ̀ tí wọn ò fi ojú hàn, táwọn ò ṣe é dá mọ̀, tí wọ́n lè ránṣẹ́ akin. Ìyẹn kọ́kọ́ jẹ́ kí n nífẹ̀ẹ́ wọn. Ibi tí èròǹgbà àti dá ẹgbẹ́ kan sílẹ̀ nílẹ̀ Yorùbá tó máa jẹ́ ẹgbẹ́ àlàáfíà tí kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní dìde lọ́kàn mi nìyẹn. Ṣùgbọ́n nígbà tó dé àwọn ọdún díẹ̀ sẹ́yìn tí rògbòdìyàn ìjọba ológun pọ̀ àti rògbòdìyàn ìyanraẹnijẹ ẹlẹ́yàmẹ̀yà, àwọn tí wọ́n wá láti òkè ọya tí wọ́n ń ṣòwò ní ìpínlẹ̀ Èkó tó jẹ́ ilẹ̀ Àwórì, a rí wípé ìyanijẹ pọ̀. Mo rò pé ìyẹn ni bàbá wa Frederick Fásehùn ni wọ́n wò tí wọ́n fi dá ẹgbẹ́ ìjàǹgbara OPC sílẹ̀ nígbà náà. Ìyẹn náà tún fún mi ní ọkàn ìfàmọ́ra láti dá ẹgbẹ́ tó máa jẹ́ ti Yorùbá kan sílẹ̀ tá a lè pè lórúkọ ọ̀tọ̀. Ṣùgbọ́n láàárín ẹ̀ mo rí pé ẹ̀gbọ́n wa, bàbá wa Ọ̀túnba Ààrẹ Kakanfò Ganiu Adams Lógúnọ̀fẹ́, mo rí pé wọ́n ya kúrò lẹ́yìn bàbá Fásehùn. Ọ̀rọ̀ yẹn di gbọ́nmi sí omi ò tó nígbà yẹn tí èmi náà darapọ̀ mọ́ ẹgbẹ́ OPC ní ìlú Abẹ́òkúta. Ẹ̀ka bí tí mo ti darapọ̀ nígbà yẹn wọ́n ń pe ẹ̀ka yẹn ní
ẹlẹ́yẹlé zone. Kó tó di pé mo darapọ̀ mọ́ ẹlẹ́yẹlé zone, mo ti darapọ̀ mọ́ OPC gbàrà tó bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ létí ọ̀sà ní àdúgbò wa ń bẹ̀ lọ́dọ̀ àwọn Oníkòyí. Oníkòyí sì ti di olóògbé. Ṣùgbọ́n ìgbà tí mo wá fara sábẹ́kúta, mo wá kúkú darapọ̀ mọ́ dáadáa débi pé Kọ́hìndé tó jẹ́ coordinator wa alámòjútó wa ní Ògúnṣúàdá zone ní Ìkèrèkú lábẹ́kúta, wọ́n pinnu nígbà tó rí akitiyan mi, wọ́n fi mí jẹ bàbá Oòduà lọ́dún náà tí mo dẹ̀ gba ìwé ẹ̀rí. Láyàjọ́ ọjọ́ ta gba ìwé ẹ̀rí, Ààrẹ Kakanfò Ìbà Gani Adams lógún ọ̀fẹ́, àwọn náà wà ní ìlú Abẹ́òkúta ní ọjọ́ náà. Jákẹ́ẹ̀tì láṣọ tí wọ́n wọ̀ ó jẹ́ ash color, wọ́n dẹ̀ gbé Mystery Bush mọ́tò jeep náà gbé wá táwọn èèyàn tẹ̀lé wọn wá. Ìyẹn ni àwọn nǹkan tí mo rò tí ó dì wípé ó ń fún mi ní èròǹgbà láti dá ẹgbẹ́ Yorùbá kan sílẹ̀. Ṣùgbọ́n mo rí wípé láti orí Àgbẹ̀kọ̀yà, bí Àgbẹ̀kọ̀yà ṣe jẹ́ ẹgbẹ́ ológun tó, ẹgbẹ́ tó farasin púpọ̀ ni, wọn kì í ṣe oníjàgídíjàgan. Àwọn gangan ni ìfẹ́ tó wà lọ́kàn mi tó jẹ́ pé ó ń gbé mi nínú láti dá ẹgbẹ́ kan tó jẹ́ ti Yorùbá sílẹ̀ tó máa dàbí irú ẹgbẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní ìgbà tí mo rí bí OPC ṣe ń lọ, àwọn rògbòdìyàn kùdìẹ̀kudiẹ tó wà ń bẹ̀, ó jẹ́ kí ìfàsẹ́yìn díẹ̀ kó wà. Kí dẹ̀ ni kùdìẹ̀kudiẹ ń gbà yẹn ni wípé ìjà tó wà láàrin ẹgbẹ́ OPC Ìbà Gani Adams nígbà yẹn àti ti bàbá wa olùdásílẹ̀ Freddy Fásehùn kọ́lọ́mbà adẹlẹ̀ fún wọn. Ìyẹn jẹ́ kí ó jẹ́ kí ìkáàárẹ̀ ọkàn wá sí ọkàn mi. Kí ló dẹ̀ mú káàárẹ̀ ọkàn yẹn wá? Mo kàn sùn lálẹ́ ọjọ́ kan nílé mi lábẹ́òkúta, mo dìde torí òru lèmi máa ń ronú. Mo wá bẹ̀rẹ̀ sí ń rò pé àṣé ó lẹ́tọ̀ọ́ nígbà tí a bá sọ wípé àwọn bàbá sọ pé wọn kì í fi ọmọ rẹ̀, wọn kì í fi bọ ìrẹ̀. Ṣé gbogbo àwa tá wà nínú OPC ṣebí ìbúra la dúró lé lórí? Kí ló lè wá máa mú wa dojú ìjà kọra wa? Èmi rí pé kò bójú mu tó. Ṣùgbọ́n láàárín ìgbà tí mò ń gba èrò yẹn lóru yẹn, mo rí wípé Ọ̀túnba nígbà náà, wọn ò tí ì di Ààrẹ Ọ̀nà Kakanfò. Mo rí wípé ẹ̀jẹ̀ ológun ọ̀dọ́ ló wà lára wọn. N tó ń ṣe wọ́n nígbà yẹn ni wípé no, eléyìí ọ̀dàlẹ̀ ni, mi ò lè fara mọ́, a gbọ́dọ̀ kọ́, no, àwọn tán dúró yìí la gbọ́dọ̀ bá ṣe. Ọgbọ́n àgbà, ìkó nǹkan mọ́ra àgbà, ìfi ọkàn tẹ àgbà, ìjókòólé tí àgbà máa ń jókòólé nǹkan kò tí ì sí. Òṣùká tí àgbà máa fi ń ru ẹrù tí orí máa fi ń pa, tẹnikẹ́ni kì í fi mọ ìdí tí orí yẹn fi pa, kò tí ì sí ń bẹ̀ lọ́dọ̀ ààrẹ ńgbà yẹn. Ṣùgbọ́n tá a bá wo ọjọ́ orí bàbá wa Freddy Fásehùn ńgbà yẹn, gbogbo nǹkan yẹn làwọn ti ní. Ṣùgbọ́n láàárín kan wọ́n parí ìjà, bàbá gbà pé kí ààrẹ kan dúró gẹ́gẹ́ bí olórí ogun. Ètò dẹ̀ ń tò lọ, mo tún padà bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ bí nǹkan ṣe ń lọ. Ṣùgbọ́n ìpinnu tí mo ti níyẹn wípé àwọn Àgbẹ̀kọ̀yà yìí èèyàn kan ni wọ́n, báwo la ṣe dá wọn mọ̀? Èmi ò déyàn kankan mọ̀ nínú wọn, ṣùgbọ́n ìtàn ń fìdí ẹ̀ múlẹ̀ wípé akọni ni wọ́n nílẹ̀ Yorùbá. Ìyẹn làwa náà, àwa mẹ́fà kan, àwa kóra wa jọ. Ọ̀nà tàdẹ̀gbà kóra wa jọ rèé. Òru tí mo ní mo máa ń ronú yẹn, n tí olóyìnbó ń pè ní inspiration, ìyẹn ni nǹkan tí ìgbèrú láti inú ọkàn pé tí n bá ṣe nǹkan báyìí ó lè dá. Lóru yẹn mo bẹ̀rẹ̀ sí ní bá Olódùmarè sọ̀rọ̀, mo bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà. Olúwa,
tí mò ń ní ìmọ̀ lọ́kùnrin àti ìmọ̀ lára ẹ̀ yìí, ǹjẹ́ ta bá dálẹ̀ ṣó lè ṣeé ṣe? Àwọn wo ni wọ́n lè pè tí ìrìn àjò yẹn lè fi dá? Orúkọ èèyàn 5 ló wá sọ́kàn mi, kò sóbìnrin nínú wọn. Orúkọ ẹni àkọ́kọ́ òun ni Bámilóyè Adétúnjí, ọmọ Ìlaro ni wọ́n. Ẹnì kejì òun jẹ́ ọmọ Abẹ́òkúta, ọmọ Ṣòkòrì ni, ọmọ Ṣóbánkẹ́. Ẹnì kẹta Ọdẹ́múìwá, ọmọ Ògúnwálé, ó jẹ́ ọmọ Ìkòyí Ilé. Ẹnì kẹrin ọmọ Òṣogbo lòun, ó jẹ́ babaláwo tó máa ń dáfá, wọ́n ń pè ní Anípípọ̀ Ikin, tí bàbá ẹ̀ jẹ́ mo rò pé Jùgbọ̀nà ni bàbá wọn jẹ́. Ẹnì karùn-ún, ìyẹn èmi àti ẹ̀ ṣalábàápàdé ní ìlú kan tí wọ́n ń pè ní Èrìjìyàn, Èkìtì. À ń pe orúkọ ẹ̀ ní Bámidélé Adéwọ̀yìn. Èmi gẹ́gẹ́ bí olùdásílẹ̀, àwa a jẹ́ 6. 6 yẹn àwa wò wípé ilẹ̀ Yorùbá 6 ni, ẹ̀ka 6 ni wọ́n pín sí, bí wọ́n ṣe pín sí tí olóyìnbó pè ní 6 geopolitical zone. Ibẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní máa fi kùnlukùn. Ṣé mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ ò lè wáyé, a lè jọ nífẹ̀ẹ́ bákan náà. Àwọn kan èrò ọkàn wọn ni pé kí ọbẹ̀ tá fẹ́ gbé kaná bí pé kó ti jiná, káwọn dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní jẹ. Lèmi wá sọ fún wọn pé kì í ṣe ènìyàn ló gbé ìṣọ̀kan Yorùbá kalẹ̀. Ọ̀nà tí ọ̀rọ̀ ìṣọ̀kan Yorùbá gbà wáyé, ó ní mímọ̀ Olódùmarè nínú, ó ní mímọ̀ Ọlọ́run nínú. N tó bá dẹ̀ ti jẹ́ pé àtọ̀dọ̀ Olódùmarè ló ti wá, ẹ gbọ́dọ̀ fi ìdánú yín àbí èròǹgbà ìfẹ́kúfẹ̀ẹ́ ti ara ṣe nǹkan kan tẹ́ ẹ̀ bá fẹ́ kí nǹkan yẹn dàrú, àbí tẹ́ ẹ̀ bá fẹ́ kọ́wọ́ agbára Olódùmarè yẹn kó padà kúrò nú ẹ̀. Àwọn kan fara mọ́ nínú àwọn 5 yẹn. Àwọn 2, àwọn yẹn ṣe bí ẹni pé wọ́n fara mọ́, wọn fara mọ́. Ṣùgbọ́n síbẹ̀ kì í ṣe pọ́n bí wa nulé kan náà, àfọ̀gbọ̀gbọ́n ń bára wa rìn. Nígbà tó yá, àwọn kan lọ kúrò lọ́dọ̀ wa. Lílọ tán dẹ̀ lọ ni wípé nígbàtí ẹgbẹ́ kan bẹ̀rẹ̀ gbàm tó kàn déédé yọ láàrin kan, ìyẹn ni ẹgbẹ́ Oòduà Nation. Àwọn yẹn wọ́n bá ẹgbẹ́ yẹn lọ. Tí àwa wá dúró lé lórí, àwa 3 tá kù, tí ẹnìkan nu wa ti sílẹ̀ wọ̀ nísìn, tó wá kù èmi àti ẹnìkan, táwọn èèyàn púpọ̀ ti darapọ̀ mọ́ wa. Ìpínlẹ̀ Èkó ti wà, ìpínlẹ̀ Ọ̀ṣun ti wà, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Èkìtì, Oǹdó, ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá mẹ́fẹ̀ẹ̀fà ló ti wà nú ìṣọ̀kan Yorùbá, tó ní kálukú dẹ̀ ti ní ẹ̀ka títí ẹ̀. Àyìn àwọn tó fara mọ́ ìdí tá ṣe dálẹ̀. Ṣùgbọ́n ìdí pàtàkì tá ṣe dálẹ̀ ni wípé a rí wípé ẹnu Yorùbá ò kò. Yorùbá ò ní ìfẹ́ kankan láàrin ara wọn. Yorùbá ló máa ń ta Yorùbá míì tó bá ní òye, tó dẹ̀ ní làákàyè lórí láti lè ṣe ilẹ̀ Yorùbá lóore. Yorùbá ló máa tà fún àwọn ẹ̀yà míì láti lè ṣe ní ibi. Ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ rèé, tí a bá wò láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, èmi máa ń sọ fún àwọn bàbá kan pé gẹ́gẹ́ bí agbaninímọ̀ràn ìṣọ̀kan Yorùbá ni wípé kán yé máa sọ wípé a ó lè fi ilẹ̀ Yorùbá ré ègún tí a ó lè fi ilẹ̀ Yorùbá gún. Ta ló fẹ́ wẹ ègún yẹn kúrò, ta ló fẹ́ wẹ èpè yẹn kúrò. Èpè yẹn ò ní nǹkan kan ṣe mọ́, torí kì í ṣe gbogbo ilẹ̀ Yorùbá la ó lè ń bájà ń gbà yẹn. Bàbá wa Àfọ̀njá
aláyàlùgbìyàn tẹ̀ àwọn ni wọ́n ṣàìgbọ́ràn sẹ́nu sí ọ̀dọ̀ Aláàfin Awólẹ̀. Ìbínú ọ̀rọ̀ tí bàbá sọ ń gbà yẹn, tí Aláàfin Ọ̀yọ́ sọ ń gbà yẹn Awólẹ̀, bàbá kan ò ní bínú pé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ìran mi parẹ́. Èròǹgbà ti tèmi nìyẹn o. wọ́n tán sọ ni pé Awólẹ̀ sọ ni pé ìmọ̀ wà níjọ náà ni. Ṣé mo wí pé mo Yorùbá ò ní jọ pé àwọn la máa takora wa. Ẹ ṣe olóòtú, tẹ bá rí i pé kó tó ìgbà yẹn Yorùbá ti ń takora wọn. Tí Yorùbá ò bá takora wọn, ṣé mọ̀ pé ìwérelé ogun kì í wọ̀ wéré. Kí ni Aláàfin Awólẹ̀ rò? Ìmọ̀ràn wo ló gbà? Àwọn wo ló gba Aláàfin ní ìmọ̀ràn pé ókè kò wá síbòmíì o tí ogun tẹ́ lè ṣígun sí o, ẹ ṣígun sí wéré. Nígbà tá Aláàfin Awólẹ̀ fúnra wọn ti mọ̀ wípé ogun tó bá wọ̀ wéré ò lè jáde. Ìyẹn túmọ̀ sí pé kí ó tó di ìgbà èpè yẹn lẹ́nu Yorùbá ò ti kò. Ọba ò dẹ̀ kí dédé gbègbèsẹ̀. Àwọn tó máa ń gba ọba nímọ̀ràn wà. Lára àwọn tèmi rò ó, tí mo dẹ̀ rò wípé tí a bá láǹfààní láti rí àwọn tí wọ́n wà lórúgbàǹgbà yẹn àbá àwọn tó lè sọ kúlẹ̀kúlẹ̀ ìtàn yẹn, à á rí dájú wípé ìmọ̀ràn ló sún bàbá wa kábíyèsí Aláàfin Awólẹ̀, ikú bàbá èyí nígbà yẹn, ìmọ̀ràn kan ló sún wọn débẹ̀. Yálà kan má fẹ́ Àfọ̀njá nílùú mọ́, yálà kan rí wípé ó dàbí pé ìnilára ti wà, tàbí agbára táfọ̀njá ń kó jọ ń gbà yẹn ó ti ń fẹ́ máa mú pé ká máa bá ọba takàn ọ̀gbọ̀n wa. Tẹ́ bá rò ó wò dáadáa, ṣùgbọ́n èpè yẹn fi kún nǹkan tó wà ńlẹ̀ ni. Ṣe rí, ẹ jẹ́ kèmí sọ nǹkan kan fún yín. Mo ní àǹfààní láti kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ ìṣègùn ewé àtegbò. Mo dẹ̀ súnmọ́ àwọn àgbàlagbà kan dáadáa tí àwọn àgbàlagbà yẹn máa ń jẹ́ kí n mọ̀ wípé tí àìsàn kan táyé ò bá ti mọ̀yàn mọ àìsàn kan, wọn ò fi kún àìsàn yẹn fún yàn. Táyé bá mọ̀ pé lágbájá oníbínú ni ó lè yára bínú jù, táyé bá máa gbẹ́rù léèyàn lọ́wọ́, ẹ̀rù pé kí ìbínú yẹn pọ̀ sí, kó lè ba nǹkan jẹ́, ìbínú yẹn kó ti èèyàn lọ láti lọ ṣe àṣìṣe. Táyé máa ń dúró lé lórí yẹn. Nǹkan kan ti wà ńlẹ̀, orí tó wà ńlẹ̀ la Awólẹ̀ bẹ́ èpè lé. Awólẹ̀ nìkan kọ́ ló ṣépè fúnlẹ̀ Yorùbá. Onírúurú àwọn èpè kan ti wà lórí Yorùbá. So tá bá wò dáadáa, irú kí náà ti ń pè àwọn jagunjagun kan nílẹ̀ Yorùbá, wọ́n ti fi ilẹ̀ Yorùbá ré láwọn ibì kan. Ṣé àwọn èpè táwọn yẹn náà fi Yorùbá rélé lórí ṣé kò ṣiṣẹ́ ni? Ṣùgbọ́n ìyẹn kọ́ ni tí a fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ lénìí, torí wípé tá bá wo ìtàn bàbá wa Lísàbí Lẹ́gbà, àkọsílẹ̀ ìtàn sọ wípé ó fi ilẹ̀ Yorùbá ré, ó fi Ẹ̀gbá pàápàá ré. Ṣé àwọn èpè yẹn náà ò ṣiṣẹ́ ni? Of course àwọn èpè yẹn ṣiṣẹ́, ṣùgbọ́n ìhà tá fi ń wò ó ni wípé èpè yẹn ló sì ń ṣiṣẹ́, èpè yẹn kọ́. Ẹ jẹ́ kí n kọ́kọ́ mú nǹkan kan jáde tó ṣe pàtàkì. Bàbá wa Babátúndé Ẹniìtàn Ògúnwùsì, Ọ̀ọ̀nìrìṣà Ọ̀jájá kejì tí ń fìdí ọ̀tẹ̀ jálẹ̀, kábíyèsí o, àrólé Oòduà, ọba Ọ̀dúndún Adékìlú ó dẹ̀rọ̀, apàṣẹ wàá, aṣojú Olódùmarè lórí ilẹ̀ alààyè. Ẹ rí i pé gbàrà tí wọ́n gbà dé, tí bàbá gorí tẹ̀ ń tọ́ kọ́kọ́ ṣe, tí kò dẹ̀ sí ọba, àwọn ọba tí kò nípò tó wọn lẹ̀ Yorùbá tán lè ṣe ó wọ́pọ̀. Wọn ò wọ́pọ̀, ẹ má bínú, wọn ò wọ́pọ̀ rárá. Gbàrà tí wọ́n gbà dé, tẹ bá wò lẹ́yìn ọba Adésọjí Adérẹ̀mí, bàbá lẹ́nì kejì, bàbá wa Ẹniìtàn Ògúnwùsì lẹ́nì kejì
wọ́n dẹ̀ dìde gbà kábíyèsí aláàfin Ọ̀yọ́ wọ́n ṣe ọjọ́ òbí wọ́n ṣe anniversary wọ́n ò sọ fún ọ pé àwọn ń bọ̀ wọ́n dẹ̀ gbéra láti Ifẹ̀ wọ́n kó gbogbo ìjòyè àwọn kó àwọn lọ́balọ́ba lẹ́yìn wọ́n dẹ̀ yọ sí bàbá lójijì. Àyájọ́ ọjọ́ yẹn ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ègún àtèpè yẹn parẹ́. Ìdí rèé o ẹ rí wípé bàbá wọn onírìṣà wọ́n pèdè kan wọ́n ní ó ti ṣeé ṣe nígbà tí bàbá kábíyèsí aláàfin kí wọn ikú bàbá yèyé kọ́lọ́hún kó dẹlẹ̀ fẹ́ nire wọ́n ní ó ti ṣeé ṣe ọ̀tẹ̀ ogun wàhálà rògbòdìyàn nílẹ̀ Yorùbá ó ti parẹ́ àlàáfíà ti dé ó ti ṣeé ṣe. Ṣùgbọ́n tẹ́ bá wò láàárín àwọn ibì kan níbẹ̀ yẹn bàbá ìtún padà lọ ẹlẹ́ẹ̀kejì tí èmi gẹ́gẹ́ bí ẹnìkan gbàgbọ́ wípé irú ọwọ́ ìfẹ́ yẹn gbọ́dọ̀ padà láti Ọ̀yọ́ sí Ilé Ifẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá wò pé ìgbà tó dáàrin kan ìmọ̀ràn ọ̀tẹ̀ yẹn tó dìde ìmọ̀ràn ọ̀tẹ̀ tèmi dẹ̀ rí ń bẹ̀ ni wípé kí lẹ fẹ́ lọ ṣe. Ṣùgbọ́n onírìṣà tó ń wà ń bẹ̀ ń sìn ní tí bàbá dúró lé lórí ojú wípé bílẹ̀ Yorùbá ṣe máa wà lálàáfíà tí gbogbo àwọn ọba tó kù bá fara mọ́ gẹ́gẹ́ bí pé ìlú kì í wà kó má lò lórí. Ibi tí wọ́n bá dẹ̀ ti bẹ̀ òyìnbó tó bá ṣe ẹ jẹ́ ká mú báyìí òyìnbó tó bá ṣe aṣọ tá a wọ̀ yìí òyìnbó tó ṣe aṣọ tá a wọ̀ yìí òun nìkan ṣo lọ̀gá ẹni tó wọ̀ sọ́rùn ẹni tó wọ̀ ó lè wọ̀ lé ní káṣọ yẹn dẹ̀ fàya kó má ṣe é tún rán àbí kó má ṣe é mú. Ṣùgbọ́n ẹ wá jẹ́ ká wò báyìí tẹ́ bá padà dọ́dọ̀ òyìnbó tó ṣe ọwọ́ kan ló máa lọ mú ẹ̀dá ẹ̀ tó ṣe pamọ́ ló máa mú léyìn lọ́wọ́. Kí ni mo ṣe àfiwé ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí ìtàn ti ṣe fìdí ẹ̀ lélẹ̀ kí orí ìtẹ́ àbáláyé Ifẹ̀ tó bẹ̀rẹ̀ ká tó sọ pé wọ́n ń dé adé níbikíbi láàárín èmi àti yín olótù gbogbo wa la gbà wípé kò sí orí ìtẹ́ ọba kankan níbi kankan kó tó di wípé adé dídé bẹ̀rẹ̀ ní Ilé Ifẹ̀. Gbogbo wa láti gbà pé kò sí tí wọ́n ń pè ládé níbikíbi lẹ́yìn adé tó bẹ̀rẹ̀ ní Ilé Ifẹ̀ tá lè pè ní adé àrè. Ṣùgbọ́n olójú àwọn nǹkan tá máa ń sọ tó yẹ pé ṣe rí tí ara bá kò tọ́ kò sírù mọ̀ràn tẹ́ lè mú wá tí ìmọ̀ràn yẹn lè ṣe àwọn èèyàn tó fẹ́ gbọ́ tó lè wọ́n máa mọ̀ pé àǹfààní wà ń bẹ o ṣùgbọ́n torí ọ̀tẹ̀ àti tẹ̀m̀bẹ̀lẹ̀kun hàn nígbà ìyẹn kì í ṣọ̀rọ̀ èní ẹ jẹ́ ká ṣe ìwé bò. nítorí àsìkò ẹ jẹ́ á sọ̀rọ̀ nípa ìṣọ̀kan Yorùbá ìyẹn ẹgbẹ́ tí ẹ jẹ́ ìdásílẹ̀ àti ààrẹ rẹ̀ láti ìgbà tí wàá bẹ̀rẹ̀ àwọn ohun ìdàgbàsókè ilẹ̀ Yorùbá wò ilẹ̀ tọ́ka sí pé ẹ ti gbéṣẹ́. ẹ ṣe olótù ṣe rí nígbà tá a bẹ̀rẹ̀ àkọ́kọ́ àlẹ́nikẹ́ni tó ń gbówó lẹ̀ fún ṣọ̀kan Yorùbá a dẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ jàgídíjàgan kankan. Ṣùgbọ́n nǹkan kan tó ṣe pàtàkì tá a ṣe nígbà tí a bẹ̀rẹ̀ a sọ pé kò ní sí ọ̀rọ̀ olóṣèlú. Ṣùgbọ́n nígbà tó dé ẹ̀ní gbé lẹ́yìn olóṣèlú kankan. Bẹ́ẹ̀ ni nígbà tó dé àárín kan bí mo ti ṣe ẹ jẹ́ kí n fi aláàrin ibi tí mo ti rọra bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ ìgbà tó dé àárín kan Oòduà nation bẹ̀rẹ̀ wọ́n ní ilẹ̀ Yorùbá fẹ́ Nàìjíríà gbọ́dọ̀ pín ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ dúró. Èmi mo pe ìpàdé pàjáwìrì kan pẹ̀lú àwọn agbaninímọ̀ràn ìṣọ̀kan Yorùbá wọ́n dẹ̀ sọ wípé a gbọ́dọ̀ darapọ̀. Mo sọ àpẹẹrẹ tèmi rí fún wọn àwọn náà sọ àpẹẹrẹ táwọn rí fún mi
àkọ́kọ́ mo rí wípé tá bá sọ pé Nàìjíríà fẹ́ pín lẹ́nìí, ìlú kan ló fún wa lómìnira, àwọn ni ilẹ̀ Gẹ̀ẹ́sì. Gbogbo agbára àti pínpín àti lílọ àtẹ máa lọ àtẹ ẹ̀ní lọ ó wà ní ààfin ọba ilẹ̀ Gẹ̀ẹ́sì tá à ń pè ní Buckingham Palace. United Nations fúnra rẹ̀ ò ní agbára láti pín wa. Ẹ bèrè tá bá fẹ́ sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. Mo wá ń bá àwọn bàbá wa yẹn ṣe ìjíròrò lára àwọn ìdàgbàsókè tá a dáwọ́ lé ni ẹ̀. Àwọn á bá àwọn bàbá wa yẹn ṣe ìjíròrò pé ó yẹ ká darapọ̀, nǹkan táwọn èèyàn yìí náà ṣe nǹkan tó yẹ ká darapọ̀ mọ́ ni wọ́n ní rárá. A padà sọ́dọ̀ ẹni tó dá ìṣọ̀kan Yorùbá sílẹ̀, ìyẹn Ọlọ́run Olódùmarè. Olúwa, ibo lẹ fẹ́ ká gbà? Ṣé sì mọ̀ pé ẹni tó bá lẹ́rù ẹrù kì í wúwo lọ́wọ́ ẹ̀. Ẹni tó lẹ́rù ó sọ ibi tó ń lọ, àwa náà sì kọrí síbẹ̀. Àwa bẹ̀rẹ̀ sí ní wòye òwe mẹ́ta tí bàbá kan pa fún mi. Ó ní ọmọ tó fẹ́ jogún bàbá ẹ̀ tó wá kọ́kọ́ lọ ra ẹgba tó de bàbá ẹ̀ lọ́wọ́ tó de lẹ́sẹ̀ tó wá bẹ̀ sí kóńgi, àdandan ni o gbọ́dọ̀ fún mi lógún yìí o. Àti ọmọ tó wá tú bàbá yẹn lẹ́nu okùn tó tọ́jú ọgbẹ́ ara ẹ̀ tó nù lára tó pọ́n bàbá yẹn lé tó bọ̀wọ̀ fún, ó béèrè pé ta ni bàbá máa fún lógún. Mo dẹ̀ sọ fún ọ pé kì í ṣe tó jìnà, bàbá ọmọ tó pọ́n lé ló máa fún lógún. Wọ́n ní kí n farabalẹ̀ kí n máa wo ibi tọ́rọ̀ Oòduà Nation lọ. Gbogbo n tó rọ̀ mọ́ Oòduà Nation pátá tá a fi jọ ṣe papọ̀ tí ò fi pẹ̀lú àwọn nǹkan tá a bá sọ pé ìdásí contribution titi wa, tá a bá sọ pé ara àwọn nǹkan tá a dá sí tó jẹ́ ọ̀rọ̀ ti ilẹ̀ Yorùbá. A rí wípé àìṣòótọ́ ó pọ̀ ńbẹ̀. Èkejì, àìbọ̀wọ̀ fágbà, ìrí àgbàfín, wíwọ́ àwọn ọba aládé ńlẹ̀, sísọ̀rọ̀ sí àwọn àgbà ilẹ̀ Yorùbá. Nígbà tí bá ní mò ń bọ̀ wá kíyàn lé, tí mo wá dé ilé ẹni yẹn, tí mo wá da ìjà bolẹ̀, ẹ jọ̀ọ́ ṣé ẹni yẹn lè ṣílẹ̀kùn lé ẹ̀ fún mi kí n wọlé? Nígbà tẹ́ ń bọ̀ lọ́dọ̀ mi sìn, tẹ̀yìn oníwèé ìròyìn débí, bẹ́ẹ̀ ṣe wá dẹ̀nu ọ̀nà ẹ̀kẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí fọ́ nǹkan mọ́lẹ̀, ṣe rò pé màá ṣílẹ̀kùn fún yín kẹ́ wọlé? Mo ẹ ti gbé ìwà ìlẹ́kọ̀ọ́ wá ní ẹ̀. Gbogbo àwọn ọmọ tí wọ́n wà nínú Oòduà Nation, ẹnìkan ni mo máa ń bọ̀wọ̀ fún jù tí bá ń gbọ́ ọ̀rọ̀ tó bá ń sọ, tí mo dẹ̀ ń gbọ́ ìwà ẹ̀ dáadáa. Yàtọ̀ sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà fúnra rẹ̀, òun fúnra ẹ̀ ò ní ọ̀rọ̀ tẹni tá à ń wí nílẹ̀nu. Irú àwọn yẹn náà lè ṣe olórí, irú àwọn yẹn lèèyàn lè bá dá owó pọ̀ tẹ́lẹ̀ jọ ní àṣeyọrí. Orúkọ ẹni Ààrẹ Almoruf, ọmọ Ọ̀yọ́ ni, ṣùgbọ́n ìlú òyìnbó ló ń gbé. Gbogbo ìgbà tó bá fẹ́ dá sí ọ̀rọ̀, bó ṣe jẹ́ pé ara àwọn Oòduà Nation ló wà yẹn, ọ̀rọ̀ ẹ̀ máa ń mú ọgbọ́n dání, ó dẹ̀ máa ń bọ̀wọ̀ fún àwọn àgbààgbà àti àwọn ọba aládé ilẹ̀ Yorùbá. Irú àwọn yẹn náà lè ṣáájú nǹkan tí nǹkan lè fi tò. Ẹ rí wípé mo sọ pé n tó mú láyà mi tá a fi dá ìṣọ̀kan Yorùbá lẹ̀, òun ni àwọn Àgbẹ̀kọ̀yà. Látọdún tẹ́ ti ń gbọ́ Àgbẹ̀kọ̀yà, ǹjẹ́ rí kán bọ́ta bóyá lórí ẹ̀rọ alátagbà àbí lórí nǹkan kan wá bẹ̀rẹ̀ sí ni máa ń sọ̀rọ̀ òdì, ọ̀rọ̀ ìwọ́ni nílẹ̀, ọ̀rọ̀ àbùkù sáwọn bàbá wa ńlẹ̀ Yorùbá? Kò lè ṣẹlẹ̀. Nígbà tá a rí pé àjọṣepọ̀ ò lè sí láàrin àwa àtàwọn yẹn, kí la máa ṣe? Ààrẹ Almoruf yẹn, mo wá ń gbọ́ ètò ẹ̀kan lórí social media, wọ́n ní tí plan A ò bá ṣiṣẹ́, plan B á ṣiṣẹ́. Ìyẹn túmọ̀ sí wípé tí a fẹ́ pín, tí Oòduà Nation dúró lé lórí ò bá ṣiṣẹ́, tí a bá ti lè mú ẹnìkan tó jẹ́ Yorùbá kalẹ̀ pé kó du ipò ààrẹ tó dẹ̀ wọlé, ìyẹn túmọ̀ sí pé
plan B ó ti ṣiṣẹ́. Mo wá wo ìfọ̀rọ̀wánilẹ́nuwò ìyẹn ti pòfẹ́sọ̀ ọ̀jọ̀gbọ́n bàbá Bánjí Akíntóyè pẹ̀lú àwọn channels. Bàbá yẹn pèdè kan wípé tí wọ́n bá ní káwọn lọ mú ọmọ wá tó máa ṣe ààrẹ ní Nàìjíríà tó jẹ́ Yorùbá, àwọn ò lọ́mọ méjì ju aṣíwájú bàbá wa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Jagaban wá, ẹni táwọn máa lọ mú wá nìyẹn. Ṣẹ́ríjọ́ yẹn mo ti rí wípé kò sí nǹkan kan míì lẹ́yìn ọ̀rọ̀ Oòduà Nation mọ́. Mo pe ìpàdé pàjáwìrì kan pẹ̀lú àwọn bàbá wa tó jẹ́ agbaninímọ̀ràn tá à ń pè ní special adviser. Nísìnyí mo ti sọ̀rọ̀ yìí fún yín rí wípé aṣáájú Bọ́lá Ahmed Tinubu yẹ láti ṣe ààrẹ. Mo ní ẹ bèèrè lọ́wọ́ mi pé kí ni nǹkan tí mo rí. Mo ní ìrírí tí mo rí pọ̀ gan lórí ẹ̀. Ní ìgbà tí wàhálà ọ̀rọ̀ ìbò olóògbé Moshood Ọláwálé Káṣímáwo Abíọ́lá tó bẹ̀rẹ̀, láti ìbẹ̀rẹ̀ títí tó fi dìbò tán ni bàbá wa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fi wà nú ẹ̀. Wọ́n gbégbá ìbò láàárín ẹ̀ láti ṣe sínétọ̀. Láàárín ẹ̀ ìbò yẹn dàrú, wọn ò padà. Àwọn náà wà pẹ̀lú àwọn ẹbí yìí títí di àkókò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Kò sí nǹkan à ń pè ní ọmọlúwàbí tó ju yẹn lọ. Yorùbá sọ pé ẹni tó ṣojú kò dàbí ẹni tó ṣẹ̀yìn. Lẹ́yìn ìgbà tó tún wá wà lẹ́yìn odi tí wàhálà ológun dé tó wà ní exile yìí tó tún padà dé sílé. Dídé tó dé sílé tẹ́ bá wò dáadáa, wọ́n tún padà wá gbégbá ìbò. Wọ́n tún wọlé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó. Gómìnà ìpínlẹ̀ Èkó tí wọ́n tún wọlé fún yìí, ẹ wo ń tó sọ Èkó dà. Ó níye tí owó ìṣúná Èkó pípa wọlé tó jẹ́ nígbà yẹn tí wọ́n pè ní internal revenue. Ẹ wo ń tó dà téèyàn ò bá lọ́pọlọ tó pé ṣó lè ṣerú ẹ̀. Nígbà ayé bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ tó tiẹ̀ wá jẹ́ pé àsìkò yẹn ló yẹ kí ilẹ̀ Yorùbá rí àánú gbà jù lọ́wọ́ wọn. Bàbá yìí ló kọ́kọ́ gbé ẹsẹ̀ lé owó ìṣúná tí ìjọba àpapọ̀ máa ń fún àwọn ìpínlẹ̀. Lásìkò yìí ni bàbá wa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Èkó náà tún dá ìjọba ìbílẹ̀ mìíràn sí, tá fi jẹ́ ìjọba ìbílẹ̀ ta ní ìpínlẹ̀ Èkó tó fi jẹ́ 50, tá fi ní 56 local government. Wọ́n dẹ̀ rí owó láti lè ṣe ètò àwọn local government yìí. Wọ́n fún wọn ní owó ètò ìṣúná, wọ́n dẹ̀ rí owó láti ṣe ìjọba yẹn. Kí la tún fẹ́ pè lọ́pọlọ pípé jù yẹn lọ. Nígbà tó tún máa kúrò tó fi Rájí Fáṣọlá sí ipò gómìnà, nígbà tó débẹ̀ tí olóògbé Yar'Adua dé, owó ìṣúná tó yẹ kó fún ìpínlẹ̀ Èkó wọ́n dá padà sékòó. Ibi tí bàbá aṣáájú Bọ́lá Ahmed Tinubu bá iṣẹ́ dé títí di àkókò yìí, orí ìpìlẹ̀ yẹn ní gbogbo àwọn gómìnà tó dé ibẹ̀ ni wọ́n mọ́lé. Ẹ wá jẹ́ ká wò báyìí, kò sí ìpínlẹ̀ kan ní ìpínlẹ̀ 36 ta ní Nàìjíríà, àwòkọ́ṣe ìlú Èkó ni gbogbo wọn wò ṣe títí di àsìkò yìí. Now, nígbà tó wá ara wá rí tókè ibi tá à ń lọ ní, a wá ṣe kinní kan tí wọ́n ń pè ní big banner. Ìyẹn ìtọ́ka kíná tí ń pè àwọn àkọlé ìtọ́ka. Akọ ìṣọ̀kan Yorùbá dúró fún aṣíwájú 2023. A lè ṣe àwọn tíṣẹ̀tì àti fìlà, a bẹ̀rẹ̀ sí ní pín. Gbàràtà bẹ̀rẹ̀ ńjọ́ tá à ń gbé big board yẹn lọ sí ilé wọn ní Bodilon. Ní àyájọ́ ọjọ́ yẹn gangan ní ilé alájà 21 tó wó ní Ìkòyí. À ń dé ẹnu géètì ilé yẹn báyìí ní ilé yẹn ń dà lulẹ̀.
àwa gbedébẹ̀ àwọn ẹlẹ́ṣọ́ ààbò tó wà nílé wọn wọ́n sọ fún wa wípé anything tó bá ní í ṣe pẹ̀lú 2023 a lè rí àdápadà sílé, àwa change ẹ̀, àwa fi ìṣọ̀kan Yorùbá dúró fún aṣíwájú nìkan síbẹ̀ àlọ́rí kò sí bánà kankan bẹ̀ nígbà náà. Ibẹ̀ la ní bánà yẹn wà kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ rògbòdìyàn bẹ́lẹ̀, ìyẹn ti òpin EndSARS àkọ́dá àwọn ọlọ́pàá àdìgbòlùjà dúró, wàhálà yẹn pọ̀. Ìdojúkọ tá a ní lásìkò yẹn lórí pé a ṣe àwọn t-shirt pé Yorùbá ló kàn 2023 ìṣọ̀kan Yorùbá dúró fún aṣíwájú 2023, ìdojúkọ yẹn pọ̀ lásìkò yẹn. Ìdí tó dẹ̀ ṣe pọ̀ ni wípé àfaramọ́ tí àwọn kan sọ fún wa, àdẹ̀ lọ gbowó lọ́wọ́ ẹnikẹ́ni ókè o báyìí ní kẹ́ ṣe gbà, owó tọ́rọ́kọ́bọ̀ táwa fúnra wa ní là ń ná. Ìgbà míì tó máa jẹ́ pé owó iléèwé àwọn ọmọ la máa kó la máa fi ṣiṣẹ́. Ṣùgbọ́n tí a fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ta fi mọ̀ pé Ọlọ́run ló fúnra rẹ̀ ìpìlẹ̀ ìṣọ̀kan Yorùbá ni wípé nígbà tí bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tán lọ sí Abẹ́òkúta ìfilọ́lẹ̀ wọn jọ yẹn tán ní èmi ló kàn ẹgbẹ́ kínní yìí wá. Mẹ́wàá ẹni táwa fi lélẹ̀ ńgbà yẹn ni wípé Yorùbá ló kàn 2023 orí wa ló ti nìyẹn ti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n ìgbà tí bàbá tí ìbò bẹ̀rẹ̀ tá a dìbò débi tó gbé dé àmì tí a bẹ̀rẹ̀ ìpolongo ìbò bẹ̀rẹ̀ sí lọ, ibi tí ẹ ti ń sọlẹ̀ àta ọ̀rọ̀ ta sọ lẹ́ẹ̀kan lórí ọ̀rọ̀ bàbá wa Wólẹ̀ Olótù ẹ wá wò ó. Nǹkan mo fẹ́ sọ̀rọ̀ níbẹ̀ náà pé ní tí ìjẹ̀fẹ́ bèrè ni pé abáníkátùn wo náà ìbò ti lọ, ìbò ti wáyé, ìbò ti lọ, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n ti di ààrẹ adìbòyàn lórílẹ̀‐èdè yìí. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n lásìkò bòyí náà, lásìkò ìpolongo, lásìkò tó gbẹ̀ndọ̀ Yorùbá náà ló tún gbógun ti ọ̀bá yìí. Ṣe rí Olótù, ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín. Ibi tẹ́ máa ti mọ̀ wípé èpè Àwólẹ̀ kan ló ń da ilẹ̀ Yorùbá o. Ẹ̀ránú ló ń bá Yorùbá jà. Ẹ̀ránú gidi. Ṣe rí téèyàn tó bá fẹ́ sọ pé èèyàn ò ní ayọ̀ ọkàn. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbé báyìí nínú àṣeyọrí tí bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti ṣe nílẹ̀ Yorùbá àti ní orílẹ̀-èdè Nàìjíríà táwa yìí láàárín gbogbo ẹ̀yà, ẹni tó kó gbogbo ẹ̀yà mọ́ra jù òun ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Nínú ìjọba bàbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti fi Ìgbò ṣe kọmíṣánná. Kò ṣẹlẹ̀ ní gbogbo ìpínlẹ̀. Ẹ jọ̀ọ́ ṣé ó wá yẹ kán wá bẹ̀rẹ̀ ìpolongo ìbò kírú bàbá Ayọ̀ Adébánjọ ní ọjọ́ orí tí wọ́n dé yẹn kó wá jẹ́ pé àwọn ní ọ̀rọ̀ tó máa ń tùlù, ọ̀rọ̀ tó lè kógun jàlú ti jáde pé tí wọn ò bá dìbò yan Peter Obi gẹ́gẹ́ bí ààrẹ kò ní sí tí wọn kò sí ní sí orílẹ̀-èdè tí wọ́n ń pè ní Nàìjíríà mọ́. Tí ọ̀rọ̀ yẹn ó di tọ́rọ́ fọ́nká sórí ẹ̀rọ ayélujára. Ṣùgbọ́n tí ibi tẹ́ máa ti mọ̀ wípé kì í ń tẹ́mi máa sọ fún yàn tí mo sọ fílẹ̀ kan nìyẹn pé n tó bá wà láàárẹ̀ èèyàn lóògùn tó máa ń jàyàn. Ẹ rí i pé gbogbo ọ̀rọ̀ yẹn ó kún ni o, ó fà ni o. Bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ò fèsì ẹyọ kan. Ìyẹn túmọ̀ sí wípé irú tó ń bá irú àwọn bàbá Ayọ̀ Adébánjọ jà yẹn kò sí lára bàbá yẹn. Wọ́n sọ, wọ́n tuntun sọ. Ǹdó dẹ̀ fa ọ̀rọ̀ yẹn rèé o. Ṣé mọ̀ wípé nígbà tí bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ tán máa padà sípò ààrẹ lẹ́ẹ̀kejì, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà náà. Ẹ rí wípé gbogbo ìpínlẹ̀ Yorùbá AD ní gómìnà wọn. Now ẹ rí wípé
kí náà ti ń pè àsọyé kan wà láàrin wọn nígbà náà wípé ẹ̀yin àfiyínlẹ̀ kẹ́dì ìpínlẹ̀ yín mú ṣùgbọ́n ẹ rí pé ẹ dìbò fún mi lókè. Tẹ́ bá dẹ̀ fojú inú wò kò sí ìpínlẹ̀ Yorùbá tí bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ ò ṣe àbẹ̀wò sí nígbà náà. Kí tún rán yín létí dáadáa, ẹni tó jẹ́ bí bàbá ti wá sí wà lórí gbàǹgbà náà, aṣọ òkè sanyán, aṣọ òkè sanyán light brown ni wọ́n mú tọwọ́ pẹ̀lú ẹ̀. Ṣùgbọ́n gbogbo àwọn gómìnà tí wọ́n gbá ọ̀rọ̀ sí bàbá Ọbásanjọ́ lẹ́nu nígbà náà gbogbo pátá ni wọ́n kúrò nípò. Ṣé dandan ní kẹgbà mí mọ̀ràn kí n tẹ̀lé ìmọ̀ràn yín ni tí bá rí pé kò ní ṣiṣẹ́ fún mi? Wọ́n ti rí pé àwọn Afẹ́nifẹ́re náà lè so mọ́ tí aṣáájú Bọ́lá Ahmed Tinubu tó lè fi gbọ́ràn. Ṣùgbọ́n bàbá yẹn ti rí pé ibi tó ń ti àwọn lọ lásìkò yẹn kì í ṣe ibi tó lè ṣe àwọn láǹfààní. Wọ́n dó lórí ìpinnu tiwọn. Mi ò rò pé yẹn burú jù. Èrò ń ta ti máa sọ pé Yorùbá ò ní ìdáríjì lọ́kàn tó jẹ́ pé ẹ̀tanú ni Yorùbá máa ń lò. Ẹ̀tanú yẹn ló padà tí bàbá Adébánjọ ń fàyọ yẹn. Ẹjọ́ níbo náà fẹ́ gbà kí Peter Obi tí oríkì ẹ̀ fẹ́ so mọ́ ti bàbá Adébánjọ? Kò ṣeé ṣe. Now ẹ tún wá wo nígbà ayé bàbá wa Awólọ́wọ̀, ta ló wà nípò ààrẹ ńgbà náà? Kì í ṣe bàbá Ọbásanjọ́ ni. Ẹjọ́ ṣé bàbá Ọbásanjọ́ ò ní àǹfààní láti gbé bàbá Awólọ́wọ̀ sípò ààrẹ? Ṣé kò láǹfààní gẹ́gẹ́ bí ààrẹ tó wà ńbẹ̀ láti ṣe àtìlẹ́yìn fún? Ṣùgbọ́n torí pé ẹ̀tanú, mi ò fẹ́ kí lágbájá mọ̀ ṣe jù mí lọ, mi ì fẹ́ kí lágbájá à ń tó fẹ́ ṣe yìí kó ṣe jù mí lọ. Ẹ̀tanú yẹn ló wà ní Yorùbá. Wàhálà tó tún wà nínú ti bàbá Ọbásanjọ́ sí ti bàbá wa Tinubu. Àkọ́kọ́, lè fi ẹ̀tù eré sísá wọn lè fi wéte horo. Ìyàtọ̀ wà ńbẹ̀. Aṣáájú Bọ́lá Ahmed Tinubu mọ ètò. Láyé nígbà táwa ti ń lọ sí bábíṣì létí òkun nílùú Èkó ń bí ìgbà táwa kékèké, béèyàn bá sọ fún mi pé ó máa di ìlú téèyàn máa bọ́ sínú mọ́tò tó máa wa mọ́tò bí wákàtí 4-5 kó tó dénú ẹ̀ lọ́hùn, màá sọ pé rọ́ ni. Ṣé ẹni tọ́pọlọ ẹ̀kú lè ṣe yẹn? Kò ṣeé ṣe. Ṣùgbọ́n nǹkan ẹyọ kan tó dá èmi lójú ni wípé ntẹ́dá bá ti mọ̀ ọ́ ṣe láyé yìí, lè tún padà sọ pé kò lè ṣe mọ́. Èèyàn dàgbà, ọjọ́ orí ẹ̀ ó ti darúgbó, kò ní kí ọpọlọ tó fi ń ṣe nǹkan yẹn kúrò bẹ́ẹ̀. Tẹ́ bá wo owó tá à ń ná lọ́wọ́ yìí nígbà tó di wàhálà, nígbà kan tó bẹ̀rẹ̀ sí dìbò tá à rówó tí kò sí nǹkan kan, ọ̀rọ̀ ẹyọ kan ṣo ni aṣáájú Bọ́lá Ahmed Tinubu sọ lẹ́yìn ìbò tó dìbò tán lọ gba certificate. Wọ́n ní wọn ò ṣe jẹ́ kán máa ná owó yẹn lọ, kán dẹ̀ ná títí di ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù kejìlá ọdún yìí. Kí ló padà ṣẹlẹ̀? Ṣé kì í ṣe èrò wọn yẹn náà? Kò ṣe tí bàbá yẹn sọ, kì í ṣe pé òun ló padà wá múlẹ̀ ṣe yìí. Ṣe rí àsọ̀rọ̀ṣẹ ó yàtọ̀ sásọ̀rọ̀ dànù. Ẹni tá a bá dẹ̀ bí nílé ọgbọ́n tó jẹ́ pé onímọ̀ràn ni, nǹkan máa mọ̀ nǹkan ṣe nílé wọn ni. Ẹjọ́ kò sírù nǹkan tẹ́lẹ̀ fi ẹni yẹn wé, ó máa mọ̀ ṣe ni tọ́lọ́hun ò bá ti padà lẹ́yìn ẹ̀. Àkọ́kọ́, màmá Àbíbá Mọ́gàjí tí wọ́n fi ṣe alákòóso ọjà títí dìgbà tó fi ṣíwọ́ iṣẹ́, àwọn ìyálọ́jà kan ti jẹ before àwọn náà. Ọmọ wọn Fọláṣadé Tinubu Òjó tó wà ń bẹ̀ ń sìn, ẹ tún wo irú àrà tí wọ́n tún ń fi ẹgbẹ́ association ọjà ọkùnrin obìnrin tó fi ń dá lọ́wọ́ yìí. Ìyẹn túmọ̀ sí wípé kì í ṣe orí ìran kan ni kinní yẹn dúró lé. Bàbá yẹn ó ní ọpọlọ, ó dẹ̀ fi ọpọlọ yẹn kọ́ àwọn ọmọ ẹ̀. Ipò ààrẹ tó dìbò yàn àwọn tí wọ́n ń dúnkookò irú ètò ṣe nígbà ayé Moshood Kashimawo Abiola pé kán mú ìjọba fìdíhẹ wá, kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀, kò lè wáyé. Béèyàn gbà á lérò, ilẹ̀ Oòduà ò ní jó wáyé. Béèyàn bá dẹ̀ rò
pé àdandan ni pé àwọn yẹn ní àwọn alátìlẹyìn kan. Olódùmarè ò ní jẹ́ ó kẹ́nu wọn kò débi tó máa wáyé. Ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tá a wà yìí, láṣẹ Ọlọ́run ọba Olódùmarè, wọ́n á búra fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, á dẹ̀ jókòó gẹ́gẹ́ bí ààrẹ tuntun. Ètò ìlú Nàìjíríà tá a wò pé ó dagun yìí, ẹ lọ́kọ́lẹ̀ o, ẹ máa rí wípé ntí Yorùbá ti gbà lérò láti gba ayé bàbá Awólọ́wọ̀ títí di ayé Moshood Kashimawo Abiola tí ò wá sí ìmúṣẹ, ẹ máa rí wípé ó máa wá sí ìmúṣẹ. Ìdí tó máa fi rí bẹ́ẹ̀ rẹ́ o, ẹ rí wípé gbogbo ọgbọ̀n ọdún ni kíní ẹ̀ máa ń padà sórí Yorùbá. Ìyẹn dájú. Ìṣọ̀kan Yorùbá tẹ bá dé bọ́dí náà ń sìn, bánà wa ò fìgbà kan kúrò ń bẹ, àwọn big board wa ló tóbi jù ń bẹ. Bẹ́ẹ̀ kẹ̀rẹ́ àgbàsílẹ̀ kan lọ́wọ́ ẹgbẹ́ APC. Kó àwọn èèyàn tí wọ́n dẹ̀ deliver ìbò wọn ní ìṣọ̀kan Yorùbá, ó níye mílíọ̀nù èèyàn tí wọ́n jẹ́ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá. Mo fẹ́ kẹ́ dìyẹn mú. Èyí tí mo wá fẹ́ sọ tó kan gbogbo àwa tá jẹ́ ọmọ Àwórì, àwọn ọmọ Ọlọ́fin Ògún fún mi nírè. Ó bẹ̀rẹ̀ láti orí gómìnà wa ní ìpínlẹ̀ Èkó, Babájídé Olúṣọlá Sanwó-Olú àti Abdulkadir Ọbáfẹ́mi Hamzat, tó fi wá dórí bàbá wa àgbà ìyẹn ààrẹ tá a dìbò yàn lọ́wọ́lọ́wọ́ yìí, àti bàbá wa olówó Èkó bàbá Fuad Arẹ̀mú Rilwan Akiolu, àti gbogbo àti chairman ọba Àwórì Council, àti gbogbo ìgbìmọ̀ lọ́balọ́ba ìlú Èkó, àti àwọn olóyè onífìlà funfun, àti gbogbo baálẹ̀ ní ìsọ̀rí ìsọ̀rí. Wọ́n gbọ́dọ̀ wọlé àpérò pàtàkì kan pẹ̀lú gómìnà. Gbogbo àwọn tí wọ́n ti fi jẹ oyè Eze Ndigbo of Lagos State tó ti ní certificate, àkókò tó kàn gbáko lọ́wọ́ wọn. Èdè àrífín ni kí àjòjì máa sọ fún ọmọ onílẹ̀ wípé kò sẹ́ni tó nílẹ̀ bí báyìí. Ẹ lọ sí ilẹ̀ Yíbò, wọn ò lè fún Yorùbá ní kánsẹ́lọ̀ àdúgbò. Ẹjọ́ ṣé aburú wa ni wípé ilẹ̀ Èkó kó Ìgbò mọ́ra, kó Haúsá mọ́ra? Haúsá ò ṣe dìde ńjọ́ kan káwúsá máa sọ fún Yorùbá pé Èkó kì í ṣe ilẹ̀ bàbá ẹnìkan. Ṣé òòṣà tí wọ́n ń bọ nílùú Èkó ṣé òun náà ń bọ nílẹ̀ Yíbò ni? Gbogbo sàtífíkẹ̀tì tí wọ́n ti fún àwọn Eze Ndigbo ní ìsọ̀rí ní Lagos State, à ń sọ ọ̀rọ̀ yìí pé kí gómìnà wa ní ìpínlẹ̀ Èkó àti gbogbo àwọn tí mo dárúkọ ṣáájú yẹn, gbogbo àwọn àkárìgbèrì, àwọn ọmọ olúwo ńlá Ọ̀rọ̀gún Èjìgà, àpènà ìlú Èkó, olúwo ìlú Èkó, àti gbogbo àwọn àgbààgbà tí wọ́n di òpó ìṣẹ̀ṣe ìlú Èkó mú, kán wọlé àpérò pẹ̀lú gómìnà. Ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ eré, eléyìí tó sì fi hàn wá ń sìn ó dàbí ọ̀rọ̀ eré ni. Kán lọ bá gómìnà sọ̀rọ̀, kí bàbá wa aṣáájú Bọ́lá Ahmed Tinubu fúnra kan jókòó pẹ̀lú wọn, kán withdraw gbogbo certificate. Kò gbọdọ̀ sí nǹkan kan tó jẹ́ Eze Ndigbo of Lagos State mọ́. Àwọn baálẹ̀ tí wọ́n wá torí kí ló ti gbé àwọn ọba kan tán ti gba owó kò tọ́ kò yẹ, tán ti fi àwọn Yíbò kan jẹ baálẹ̀ torí pé wọ́n talẹ̀ fún wọn. Oyè baálẹ̀ yẹn with immediate effect kí gómìnà withdraw. Wọ́n lè ní ẹgbẹ́ bí association tán lè máa fi ṣe pàdé ọmọ ìlú o, ṣùgbọ́n pé oyè tó ní confirmation ìwé òǹtẹ̀ ìjọba nínú àfẹ́mọ́ nípínlẹ̀ Èkó. Kí Yíbò mọ̀ wípé ìpínlẹ̀ Èkó tá a wà yìí ilẹ̀ Ọlọ́fin Ògún fún mi nírè ni. Àwọn tí wọ́n dẹ̀ jẹ́ alábàápín nínú ilẹ̀ yìí tí orúkọ hàn dáadáa, tá a bá ń gbọ́ nǹkan kan tá à ń pè láwọn olóyè Òṣòdì, àwọn Sùẹ́nu lẹ́kọ̀ọ́, gbogbo àwọn olóyè yẹn ọmọ bíbí Odùduwà ni wọ́n, ìbíní ni wọ́n, wọn kì í ṣe Yíbò. Tá a bá wá rí èèyàn kan tó ń sọ pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe máa rí, wọ́n sì ń fi díẹ̀díẹ̀ hàn wá ń sin ni.
tá bá wo ìgbà tó máa dìbò tán ìbò tá a dì kọjá yìí ọmọ tó jáde ní Labour Party yìí kíní kan Gbádébọ̀ Rose ó ṣe ọ́díò kan tó sọ pé àwọn ọmọ you don't know what power it is when we become governor all those Oba dem we will remove them all those chiefs we will remove them ṣé tó bá jẹ́ ọmọ ìlú ni a sọrú ẹ̀ nígbà tí Igbo bá sọ wípé they are beggars after they sell their land finish they become beggars èdè àgọ̀ ni èdè aburú ni tí Igbo bá sọ fún wa wípé àwọn fẹ́ kó àwọn IPOB wá sílùú Èkó àwọn fẹ́ máa fi wọ́n ṣọ́ ṣọ́ọ̀bù àwọn then wọ́n fẹ́ kógun wọ̀lú Èkó ni ẹ̀ àfẹ́ lẹ́kọ̀ọ́ Èkó yìí kó tó di pé púpọ̀ nù wọn lajú sílùú òyìnbó Èkó yìí lọ àmùtán tí wọ́n ń bu omi ọ̀rọ̀ náà ti ń bù lọ sílùú wọn ṣé tó bá jẹ́ ẹni tó ní ọpọlọ ni ṣé bí téèyàn ti ń rí ọ̀rọ̀ ajé tó dá ṣe ó gbọ́dọ̀ sọ pé kógun jabẹ̀ mi sọ pé gbogbo wọn lè yàn burúkú o ṣùgbọ́n àwọn kàńdá tó wà nù rẹ̀ sínú wọn tó rò pé àǹfààní díẹ̀ ta fún wọn yẹn pé àwọn ti tó tán àwọn ti àyè tí àṣẹ ti wà lọ́wọ́ àwọn kọ́ gbà àṣẹ yẹn kúrò lọ́wọ́ wọn èyí tó wá tún ṣe kókó lágbo òṣèlú ìlú Èkó I'm talking of APC of Lagos State gbogbo àwọn working committee state Lagos State gbogbo àwọn Igbo tá ti fún láǹfààní tó ti wà ń bẹ̀ àsìkò tó kan yọ wọ́n kúrò ń bẹ̀ kan fi àwọn ọmọ bíbí ìlú Èkó àwọn ọmọ bíbí ìlú Èkó tó kàwé pọ̀ tán dẹ̀ nípò tí ó tọrọ bá ti lójú kòkòrò nìkan ni kan fi wọ́n sí ààyè yẹn kò jẹ́ pé òkè onílùú ló ń ṣèlú gẹ́gẹ́ bí òwe àwọn àgbàlagbà kan wọ́n ní onílé ló máa ń ṣe lé o ará ìgbórè pàápàá àwọn onímẹ̀ṣẹ́ àwọn tún nífẹ̀ẹ́ kan jẹ́ kí onílé kò ṣẹlẹ̀ àkì í mọ̀ ọ́ pọ̀n bí ọlọ́mọ bí wọn ẹjọ́ ẹ̀yin oníwèé ìròyìn bí ọ̀rọ̀ yìí ṣe jáde yìí bẹ́ẹ̀ náà ni mo ṣe fẹ́ kẹgbẹ́ jáde lódìdí kí oníkálukú kó mọ ìwọ̀n tí wọn oníkálukú gbé ìjọba tuntun tó ń bọ̀ yìí gbogbo ẹni tí aṣáájú Bọ́lá Ahmed Tinubu bá ti ṣe àṣìṣe kan sí èèyàn ni wọ́n èèyàn ò dẹ̀ mọ̀ ọ́ rìn kórí máa mì kí Yorùbá jọ kán dáríjì wọn kán fi ewé oríjì kán fi jì wọn kán ṣe é níṣe pé tábẹ̀bẹ̀ bá fẹ́ nǹkan ó máa fẹ́ tán ni kò dẹ̀ sí bómi ṣe máa pọ̀ tó kó tán òun lajá máa la kán dáríjì wọn kájọ wá fi ọwọ́ sowọ́pọ̀ eléyìí tó jẹ́ tiwa tó ń bọ̀ yìí lóòótọ́ kì í ṣe ààrẹ Yorùbá nìkan ààrẹ gbogbo Nàìjíríà ni ká wá fi ìmọ̀ ṣọ̀kan ibi tó bá kù sí ká máa fi sétí gbọ́ wọn kí gbogbo nǹkan lè máa lọ bó bá ṣe máa gbogbo yẹ kó lọ ìyẹn máa jẹ́ kí ògo Yorùbá yẹn kó padà bọ̀ sípò ṣe rí àwọn àṣìṣe ọ̀rọ̀ táwọn bàbá Adébánjọ àwọn bàbá Ọbásanjọ́ sọ kí Yorùbá mójú kú òun bẹ́ẹ̀ kì í ṣe gbogbo èèyàn ló máa ń yẹ látàárọ̀ títí dọjọ́ ogbó ó dẹ̀ lè yẹ èèyàn látàárọ̀ títí dọjọ́ ogbó kó má yẹ dìgbà tó bá máa sùn á jẹ́ wípé ntí ìṣọ̀kan Yorùbá ní ẹ̀gbẹ́ kan nínú tìjọba nìyẹn èyí tó wá ṣe pàtàkì lórí àwọn ètò tá a ní fún ilẹ̀ Yorùbá a ní àwọn ètò kan tá a ti ṣe sílẹ̀ àwọn agbaninímọ̀ràn wa wọ́n ní ká jẹ́ kán dìbò tán ká tó bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ lórí ká tó bẹ̀rẹ̀ sí yan àwọn ìgbìmọ̀ nísìnyí a máa kéde ẹ̀ bá a ṣe fẹ́ yan àwọn ìgbìmọ̀ ẹ̀ káàkiri gbogbo ìsọ̀rí ilẹ̀ Yorùbá kò wá ń ṣe ní ilẹ̀ Yorùbá ń bí nìkan láti máa yan àwọn ìgbìmọ̀ yẹn a máa yan títí wọ Ghana àwọn ibì kan wà tó jẹ́ pé tẹ́rítírì Yorùbá ni Ghana títí tó fi dé Tema padà wá sí Togo ń bì títí wá sí Kútọ́nù títí lọ sí àwọn Glasgow títí wọ àwọn ibì kan ní Burkina àwọn ibi tí a mọ̀ wípé àwọn ojúlówó ọmọ Yorùbá wà a máa ní láti lọ bá wọn ṣe pàdé láti yan ìgbìmọ̀ láàrin wọn ìgbìmọ̀ tá a dẹ̀ fẹ́ yàn ni wípé a fẹ́ ṣe àjọ̀dún ìṣọ̀kan tí olóyìnbó ń pè ní Unity Festival yẹn both home and abroad tí a bá ṣe àtànkálẹ̀ aṣọ ẹ̀ máa jáde
àwọn ètò tí ọdún yẹn máa kó dání a máa jẹ́ kó di mímọ̀. Nínú ètò tí ọdún yẹn máa kó dání là ń gbà ládùúrà wípé tá bá rí àtìlẹ́yìn a máa wá unity camp sí Ìbàdàn tó máa jẹ́ ilẹ̀ tí ìṣọ̀kan Yorùbá máa rà, tá máa kọ́ ibi tí àwọn èèyàn tí máa kọ́ṣẹ́ ọwọ́, àwọn opó, àwọn aláìní, tí àwọn èèyàn tó bá fẹ́ fún wọn ní nǹkan tó jẹ́ pé wọ́n á máa fún wọn ní nǹkan gba ọ́fíìsì yẹn láti bẹ̀. Ṣùgbọ́n pàtàkì jùlọ a máa unity house tá a máa kọ́ síbẹ̀, a fẹ́ kọ́ nìkan tó jẹ́ wípé àá bá àwọn bàbá yẹn sọ̀rọ̀ tó bá ti gbà sí wa lẹ́nu, a máa ní ìgbà kan pàtó tó máa pàdé ń bẹ̀. Ìpàdé àwọn yẹn á wá jẹ́ pé Ọọ̀ni ló máa ṣáájú gbogbo àwọn tó kù á wá pàdé pẹ̀lú wọn. Bóyá ètùtù náà fẹ́ fọjọ́ yẹn ṣe ni o, bóyá ọjọ́ àdúrà àti mùsùlùmí ni o, bóyá ti kìrìsìtẹ́nì ni o, wọ́n á máa mú àwọn ọjọ́ yẹn, á wá lè dá àlàáfíà àti ìṣọ̀kan àti ìfẹnukò sí ilẹ̀ Yorùbá, á lè dá padà sí ilẹ̀ Yorùbá, á lè gbọ́ra wa yé. Ìyẹn ni àwọn ètò tá a nílẹ̀. À dẹ̀ máa ṣe ètò kan tá a máa pè ní ẹ jẹ́ kí ìjọba mọ àṣìṣe wọn. Ìyẹn ó máa níṣe pẹ̀lú ẹ̀yin tẹ́ jẹ́ oníwèé ìròyìn wa. Tá a bá bẹ̀rẹ̀ yẹn, a máa bẹ̀rẹ̀ pẹ̀lú lẹ́yìn tó bá ti búra fún aṣáájú. Ìyẹn a máa jẹ́ kó máa mọ ibi tọ́rọ̀ bá kù sí, àti láwọn tó máa ṣiṣẹ́ àmọ́ ibi tí ọ̀rọ̀ bá kù sí. Ìyẹn ló máa jùmọ̀ fún wa ní àṣeyọrí gẹ́gẹ́ bí Yorùbá. Torí pé ìgbà tó bá ti mọ ibi tí ọ̀rọ̀ kù sí, àtọ̀kọ́kà ibi ló yẹ ká ṣiṣẹ́ dé. Kì í ṣe gbogbo àwọn tó fẹ́ bá wọn ṣiṣẹ́ ló fà bá wọn ṣiṣẹ́ ní ìṣe pé kán ṣe àṣeyọrí sí ibi tó dáa. Olótù, a jẹ́ wípé àwọn èròǹgbà ti wà nìyẹn. Ṣùgbọ́n èrò ìṣọ̀kan Yorùbá, a kì í ṣe oníjàgídíjàgan, a dẹ̀ kì í ṣe ẹgbẹ́ tí tó ń da ìlú láàmú àbí tó ń da ìlú rú, a dẹ̀ kì í ṣe ẹgbẹ́ arí àgbàfín. Ẹnikẹ́ni tó bá gbé ẹgbẹ́ kan kalẹ̀ tó bá ní arágbàfín lòun, a jẹ́ pé tọmọdé tó bá kọyán àná, àwọn àgbàlagbà á fi ìtàn wọn á fi kalẹ̀ fún. A jẹ́ wípé ntí mo rò pé mo lè sọ lákòókò yìí ni tí nǹkan míì bá tún wà ẹ tún lè béèrè. Nítorí àsìkò àti lo wákàtí kan gbogbo àfojúsùn ìbéèrè náà dẹ̀ náà ni ìgbẹ́ náà lẹ ti fọ́ yẹ́bẹ́yẹ́bẹ́ gbogbo ibi tí a lérò pé a fẹsẹ̀ kàn ìgbẹ́ náà lẹ fẹsẹ̀ kàn lẹ fọwọ́ kàn ẹ ti sọ gbẹ ẹ kú ohun látàárọ̀. Ilẹ̀ Yorùbá ò ní dàrú, ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá náà kò ní fọ́nká lágbára Ọlọ́run. Lókè òkè lẹ́mú sí lókè òkè ni ẹ ó máa lọ. Fún àwọn tí wàá ṣe ń darapọ̀ mọ́ wa bí àárín lẹ ti mú ìfọ̀rọ̀wérọ̀ yìí, ìkọ́ ìlú mìíràn pé torí dátà pé kò mú láàrin. Ẹni tó bá a sọ náà ni ààrẹ ẹgbẹ́ ìṣọ̀kan lágbàáyé, wọ́n jẹ́ olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá, Omooba Adegoroye. Àwọn ni wọ́n ti ń bá a sọ láti bí wákàtí kan, kọjá wákàtí kan gan. Wọ́n lè ibi tí afẹ́kàn sọ̀rọ̀ dé, wọ́n sọ̀rọ̀ kọjá bẹ̀. Ẹ ṣe ẹ kú ohun. Àwọn aláma wá ẹ̀yin náà ni a máa bá. Àmì àṣẹ o. Kò ní ṣe àwa náà. Àṣẹ o. Gbogbo rere gbogbo lọ́ọ̀dẹ gbogbo wa. Àṣẹ o. Ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.